Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Obofalẹ́yẹ. Gbajúgbajà òǹkọ̀wé ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti gbóríyìn fún gómìnà àná ti ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí Rotimi Amaechi fún ọkàn ìgboyà rẹ̀ nígbà tí ó kọ̀ jálẹ̀ láti yẹ̀bá fún ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò ti ìpele àkọ́kọ́ fún ipò ààrẹ ti ọdún 2022. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká sọ ọ̀rọ̀ yìí jáde níbi ayẹyẹ ọjọ́ ìbí 60th ti Amaechi èyí tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta ní ìlú Àbújá. Ó wá tẹ̀síwájú wípé ìwà ìgboyà náà jẹ́ ohun ìwúrí àti ìṣininíyè fún òun nítorí pé òun máa ń fẹ́ràn ẹni tí ó bá ní ẹ̀mí láti jà fún ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí mínísítà náà fún ètò ìrìnnà ọkọ̀, Minister of Transportation, hù níwà. Ó tún jẹ́ kí ó di mímọ̀ wípé ó wà lára ìrèdí tí òun fi yọjú síbi ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ náà àti pé ìrírí náà jẹ́ ohun mánigbàgbé fún òun nítorí pé òun ti pinnu láti wo ètò ìdìbò ìpele àkọ́kọ́ fún ipò ààrẹ náà láti ìbẹ̀rẹ̀ dé òpin. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí òun nílé, síbẹ̀ òun rí dájú pé òun mú ìpinnu náà ṣẹ nípa wíwò lórí ẹ̀rọ móhùnmáwòrán ti ọ̀dọ̀ Abu Dhabi. Níbẹ̀ ni òun ti wá mọ̀ pé ìwà tí Amaechi hù yìí jẹ́ àwòkọ́ṣe ìwà Abu Dhabi. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ Tinubu jẹ èrè ìwà rẹ̀ padà nítorí pé òun náà ti kọ̀ jálẹ̀ láti yẹ̀bá fún ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ tẹ́lẹ̀ rí, èyí tí ó tún mọ̀ sí pé ohun tí èèyàn bá ṣe dandan ni kí ó gbà á padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. The Pan Yorùbá Social Political Organization Afẹ́nifẹ́re Sunday ti kígbe síta wípé ààrẹ Bọ́lá Tinubu ti sọ ìrètí àwọn ọmọ orílẹ̀-èdè yìí di àlá tí kò lè wá sí ìmúṣẹ rárá. Nínú ọ̀rọ̀ tí adarí àti akọ̀wé àpapọ̀ ti ẹgbẹ́ Afẹ́nifẹ́re Ọba Ọládípọ̀ Ọláìtàn àti Justice Fálóyè sọ wípé ọ̀rọ̀ àkọsílẹ̀ ìṣèjọba Tinubu fún ṣíṣàmì ayẹyẹ ọdún kejì rẹ̀ kún fún irọ́ báláú tí ó jìnnà sí òtítọ́ àti ìtànjẹ. Wọ́n wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn pé kàkà kí ààrẹ Tinubu mú ayédẹrùn fún àwọn mẹ̀kúnnù kí ó sì tún rí i pé ìṣèjọba òun wá ojútùú sí ìpèníjà wàhálà àwọn ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè yìí ń kojú. Ṣe ni ó wá ń fi ọ̀rọ̀ ìṣèjọba rẹ̀ náà ṣe bí ẹ kò bá yìn mí, mo yin ara mi. Bí ó tilẹ̀ jẹ́ pé nínú ìṣèjọba rẹ̀ ọdún méjì náà ni ó rawọ́ lé àwọn ètò ìlànà tí ó mú ìnira bá ogúnlọ́gọ̀ ènìyàn tí àwọn ara wọn sì ń gbádùn bí èèrà inú ṣúgà tí wọ́n ń fowó ṣòfò dànù tí wọ́n sì tún ń ná inú àpà. Síbẹ̀ ààrẹ wá ka gbogbo ìwà pálapàla náà gẹ́gẹ́ bí àṣeyọrí tí ìjọba rẹ̀ ti ṣe fún ọdún méjì tí ó gorí àga àlééfà. Ó tún wá di ẹ̀bi bí orílẹ̀-èdè wa ṣe rí lé lórí àwọn ohun tí ó ṣẹlẹ̀ ní gbogbo orílẹ̀-èdè àgbáyé àti ìtàn orílẹ̀-èdè wa. Wọ́n tún wá fi kún ọ̀rọ̀ tí wọ́n wípé àwọn ètò ìlànà tí ó lè mú àyípadà rere bá orílẹ̀-èdè wa tí yóò sì tún mú kí ìṣèjọba Tinubu mú ayédẹrùn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní òróṣàyè. Ṣe àkọsílẹ̀ rẹ̀ ní ààrẹ Tinubu àti àwọn tí wọ́n jọ ń ṣèjọba lọ́wọ́ kọ̀ láti ṣe àmúlò rẹ̀ tí gbogbo wọn wá ń gbé ìgbé ayé fàmílétè tútọ́ tí wọ́n sì tún ń jayé bó ṣe wù wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Mínísítà àná lórí agbègbè, Minister of Environment tí abẹ́ ìṣàkóso ààrẹ Muhammadu Buhari, ọ̀gbẹ́ni Mohammed Hasan Abdullahi, ẹni tí wọ́n ti kọ́kọ́ yàn sí ipò mínísítà lórí ìmọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ àti ìgbàlódé, Minister of State for Science and Technology, tí wọ́n wá pààrọ̀ ipò rẹ̀ sí Minister of Environment, ni ó kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ tí ó sì tún kúrò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ní ọjọ́ kìíní nínú oṣù kẹfà tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ti kéde fífi ipò àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ sílẹ̀ nípa kíkọ ìwé ránṣẹ́ sí alága ìjọba ìbílẹ̀ rẹ̀ ti wọ́ọ̀dù Uke ní ìjọba ìbílẹ̀ Karu ní agbègbè ìpínlẹ̀ Nasarawa tí ó sì tún fi ẹ̀dà ìwé náà ránṣẹ́
sí gbogbo àwọn olóyè nínú ẹgbẹ́ òṣèlú APC. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé òun kọ̀wé fi ipò òun àti ẹgbẹ́ sílẹ̀ nítorí èrèdí tí ó di mímọ̀ fún òun nìkan ṣoṣo. Ó wáá fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí alága ẹgbẹ́ òṣèlú rẹ̀ fún ìrànlọ́wọ́ àti àdúrótì gbogbo ẹgbẹ́ fún òun. Ó tún ṣàlàyé síwájú sí ipa ribiribi tí wọ́n kó láti mú kí ẹgbẹ́ máa tẹ̀síwájú kí ó sì máa dàgbàsókè. Lẹ́yìn náà ni ó wáá kí alága àti ẹgbẹ́ kú oríire. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń jà ràìnràìn nílẹ̀ káàkiri lórí ọ̀rọ̀ Abdullahi ni pé ó fẹ́ díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ rẹ̀, tí ó sì wáá wò wípé kò sí àmì ìdánilójú wípé ẹgbẹ́ òṣèlú APC yóò fún òun ní ìwé àṣẹ tíkẹ́ẹ̀tì láti díje fún ipò gómìnà náà. Nítorí náà ni ó ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ kí ó bá lè rí ààyè bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú PDP, níbi tí ó ti kọ́kọ́ forí gbárí pẹ̀lú ẹni tí ó jáde fún ìdíje ipò gómìnà ti ìpínlẹ̀ náà ní ọdún 2023, David Mgbugadu, tí òun náà sì nífẹ̀ẹ́ sí àti díje fún ipò gómìnà náà lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ àhesọ mìíràn tún sọ pé ó fẹ́ kọjá sínú ẹgbẹ́ òṣèlú tuntun tí àwọn ẹgbẹ́ alátakò ń gbèrò láti dá sílẹ̀, bóyá òun yóò rí ààyè láti díje fún ipò gómìnà ti ìpínlẹ̀ Nasarawa ní ètò ìdìbò ti ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ẹgbẹ́ òṣèlú the New Nigerian People's Party (NNPP) ti bú ẹnu àtẹ́ lu ìjọba lórí ìjàmbá ọkọ̀ tí ó wáyé lórí afárá ti Dakasale ní ìjọba ìbílẹ̀ Kura ti ìpínlẹ̀ Kano, èyí tí ó mú ẹ̀mí àwọn ènìyàn tí iye wọn tó 20 lọ. Àwọn ẹni tí wọ́n lọ ṣojú ìpínlẹ̀ wọn fún ìdíje eré ìdárayá tí ó ṣẹ̀ṣẹ̀ wá sópin ní ìpínlẹ̀ Ògùn láìpẹ́ yìí. Olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú NNPP ti apá gúúsù ìlà-oòrùn, Ọ̀gbẹ́ni Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó, ni ó ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà gẹ́gẹ́ bí ohun tó bani nínú jẹ́ tí ó sì tún dùnní dé ìsàlẹ̀ ọkàn wípé ikú gbígbóná ni wọ́n kú tí ògo wọn sì tún wọlẹ̀ lójijì. Ó wáá di ẹ̀bi ru àwọn ìjọba wa wípé àìtún àwọn òpópónà ṣe jákèjádò ilẹ̀ wa ló fà á tí ẹ̀mí àwọn olùdíje náà fi bọ́ láìtó ọjọ́. Ó tún wáá pe àkíyèsí àwọn ìjọba wa sí àtúnṣe gbogbo àwọn òpópónà jákèjádò ilẹ̀ wa láti dènà irú ìṣẹ̀lẹ̀ ibi náà kí ó má bàa tún wáyé mọ́. Ó tún wáá ṣe àfikún nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó sọ ní ọjọ́ Àìkú àná òde yìí nípa fífi ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí ẹbí ìdílé àwọn olóògbé Gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf àti gbogbo ọmọ ìpínlẹ̀ náà lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ́kàn sórí YouTube channel ìròyìn lérèfé kí ẹ tún subscribe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú sí i. A kú ìbẹ̀rẹ̀ oṣù tuntun. Ẹ máa yáṣẹ́ o. Ó dàbọ̀.